gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò kó má dà kọrin o gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò káàdì kóróbá o káàdì sùkú kádàdí múlẹ̀ o bẹ́ẹ̀ ni ojú sọ́kọ kẹfẹ́sán yan bàbá ṣọ́. ìró àti bùbá pẹ̀lú àbètí ajá àgbàna ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn bẹ́ẹ̀ ni kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ ni ẹ̀fà ṣàkọ́mọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Àjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ gbàgede àṣà ni ètò. Gbogbogbò bí ajá ẹ̀bá kankankan bí àgbo ẹ̀bá tẹnubèpè kẹ́tẹnubàṣẹ a ò débi tí a fẹ́ dé. ẹ̀bá gbogbogbò bí ajá ẹ̀bá kankankan bí àgbo ẹ̀bá tẹnubèpè kẹ́tẹnubàṣẹ a ò débi tí a fẹ́ dé. ẹ ṣáà ti mọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè a ó débi tí a fẹ́ dé àní Yorùbá nation yẹn gangan a máa débẹ̀ a máa gba ilẹ̀ olómìnira ti Yorùbá láìpẹ́ láì jìnnà ó tiẹ̀ ti sú wa oko ẹrú yìí ti tó gẹ́ẹ́ ó ti sú wa káwọn kan máa gbádùn káwa kan máa ṣe kí ni àní jẹ̀yà lágbára lọ́wọ́ Elédùmarè a débi tí a fẹ́ dé dandan ni láìpẹ́ láì jìnnà mo ní gbogbo ọpẹ́ gbogbo yìí gbogbo ògo fún Elédùmarè ọba tó ní ká máa bẹ ẹlẹ́bùrú ìkẹ́ ọ̀gbàgbà tí ń gba láìlára ọba tí ń gba baálé ilé tọmọtọmọ bàbá mi òmìmì tí ń milẹ̀ ní tòjò tẹ̀rùn mímíwò Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wò ó kábíyèsí Elédùmarè ó wùnú àánú ẹ̀ ni o adágbére fún yín lórí ètò ìpè á tún padà wá nígbà míì ṣùgbọ́n ohun Ọlọ́run ni bí ò bá wùn kó dá wa sí kò ní dá wa sí bí ò bá tiẹ̀ dá wa sí gan kí la fẹ́ dà kábíyèsí Elédùmarè ọba mi ọ̀gbàgbà tí gba láìlára alápá kábíkábí ọ̀gbanigbani kábíyèsí Ọlọ́run ìbà rẹ o ṣeun tó ń pa wá mọ́ ní gbogbo ìgbà torí tá bá fi dídà àtàwọn ọ̀tá wọ́n fi àsùn ká má jí mọ́ ni ṣùgbọ́n ohun Ọlọ́run ká máa bẹ òun ló ní ká máa bẹ o ṣeun Elédùmarè ibi kíkí la ti mọmọlúàbí èèyàn ẹ kú déédé àsìkò yìí gbogbo ojú tó ń wò mí gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá gbàgede ìmọ̀ TV gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé gbàgede àṣà TV mo kí yín pé ẹ kú déédé àsìkò yìí a ní gbogbo àkókò tẹ́ ẹ bá wà níbikíbi níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi ni mo fi ń kí yín pé ẹ kú déédé àsìkò yìí mo fi gbogbo àkókò tẹ́ ẹ bá wà fi kí yín o Yèyé àṣà yín rèé Mojísọ́lá Àjàyí lórúkọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín èmi lọ́mọ afẹ́bi sínú kóúnjẹ ahun èmi lọ́mọ bólóúnjẹ bá rí mi tó rojú má sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létè rù sórí àpèrè ètò lónìí Ìbàràpá ní mí ọmọ fi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tapá ti tan ìrúwà òjòkó agbe dúdú orí òkè lé àkùkọ gàgàrà kíkọ lé ìrúwà o agbe ló máa ń dájà tiwa ẹ wò ó ẹ tún gbádùn mi lórí ètò gbàgede àṣà lónìí ẹ má wàá gbàgbé o bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ẹ máa bá ń pín ká ẹ máa fọn kálẹ̀ ẹ máa pín ká ẹ fọn ká bí elépète ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ ẹ jẹ́ káwọn tí yín dá a mọ̀ ẹ jẹ́ ó gbádùn tẹ́ ń gbádùn lórí ètò yìí ẹ fẹ́ lòmíì ẹ má ṣàwọn ẹ fẹ́ lòmíì ẹ bá ń buwọ́lù lójú òpó YouTube mi Yèyé gbàgede àṣà TV
ẹ buwọ́lù ẹ láìkí ẹ kọ́mẹ́ǹtì Yèyé Gbàgede Àṣà TV òun náà fi hàn yín lójú ìwòran yín yẹn ẹ buwọ́lù ẹ rí aago kan bẹ̀ ẹ tẹ̀ ẹ ọ́ọ̀lù ní ó gbé jáde bó bá ti lè gbé jáde bẹ́ẹ̀ bá ti lè tẹ̀ báyìí gbogbo ìgbà tá a bá ti mú ètò wá fún yín lẹ́ẹ̀tì máa rí lójú ìwòran yín Yèyé Gbàgede Àṣà TV òun ni ọmọ tuntun èyí tí bàbá Gbàgede Àṣà bàbá Gbàgede ìmọ̀ọ́ṣẹ́ ẹ̀bí àṣà yìí ṣáá ni ó ti wọra ó ti dẹ̀jẹ̀ ẹ wò ó mo ní bẹ́ẹ̀ bá gbàgbé ká rán wa létí kò léèwọ̀ wípé lórí ètò Gbàgede Àṣà yìí láti ń ṣe ìgbélárugẹ àṣà wa gbogbo ohun tó bá ti lè jẹ́ mú àṣà ti Yorùbá pọ́nbélé ìgbélárugẹ ẹ̀ ni mo ń ṣe o bẹ́ẹ̀ ni nítorí pé ó ti dẹ̀jẹ̀ mi ó ti dìwà mi ó ti dìṣe mi ní ti ẹ̀fẹ̀ gbọ́ nǹkan mi tó bá ti yàtọ̀ sáṣà Yorùbá Yorùbá máa ń gùn mẹ́nẹ̀ bẹ́ẹ̀ ni ó ti dẹ̀jẹ̀ mi àní ká gbé àṣà tiwantiwa lárugẹ kí àwọn àtọ̀húnrìn wá kí wọ́n má wá sọ wá di ẹrú ẹ jẹ́ n pè bẹ́ẹ̀ kí wọ́n má padà sọ wá di ẹrú nínú àṣà wa èèyàn lè wà nínú àṣà tí ó sì dẹrú nígbà tí ò bá mọ̀ kò mọ̀ ní Yorùbá sì ní ohun tí èèyàn ò mọ̀ a máa ṣàgbà èèyàn ni mo fi ní ká gbé e lárugẹ àti pé àwa máa ń lọ sí orílẹ̀-èdè olómìnira Yorùbá láìpẹ́ láì jìnnà mo sì mọ̀ pé àní pẹ́ débẹ̀ tá a bá wá débẹ̀ tí a mọ àṣà wa dojú ńkọ́ ṣé ẹ fẹ́ ká tún bọ́ sínú oko ẹrú ẹlẹ́ẹ̀kejì kó tún wá jẹ́ pé àwọn òyìnbó aláwọ̀ funfun ni wọ́n tún máa wá kọ́ wa ní àṣà wa ni wọ́n tún máa kọ́ wa ní èdè abínibí wa ó ní mo ṣe sọ wípé ẹ jẹ́ ká gbé e lárugẹ Yorùbá dùn láṣà Yorùbá dùn lédè Yorùbá dùn nínú ohun gbogbo àṣà Yorùbá dára ó rẹwà ó pa òfin Ọlọ́run mọ́ mo sọ fún yín pé nínú gbogbo àṣà nínú gbogbo èdè àṣà Yorùbá nìkan ló dáa tó rẹwà tó sì pa òfin Ọlọ́run mọ́ Ọlọ́run gbọ́ ó dá mi lójú ni ẹ̀yin ti bí ìṣáná kíyèsí oògùn gbogbo ohun tí àwọn ìwé mímọ́ sọ Kùránì ni o Bíbélì ni o àwọn kọ́ ni wọ́n kọ́kọ́ kọ́ àwọn baba ńlá wa àṣà Yorùbá ló jẹ́ ká mọ ohun tí ń jẹ́ ìbálé wípé alẹ́ abiyì ní alẹ́ ìbálé abo alẹ́ ìbálé abo la máa sọ lónìí màá yànnàná ẹ̀ fún yín bí wọ́n ti ń ṣe láyé àtijọ́ ẹ wò ó òwe ń bẹ lórí ètò yìí mo kó wá lóní ràbájì gan àròkọ ń bẹ lóní rẹ̀gẹ̀dẹ̀ fín gbogbo ẹ̀ lẹ́ máa gbádùn nítorí pé ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyá ló so kọ́rùn ẹni parajọ òun ògbọ́n kọ́ ó sì bú bàbá rẹ̀ mọ́ ni mo ṣe ń sọ pé ẹ jẹ́ ká dìjọ gbé lárugẹ àṣà bínibí wa àṣà tiwantiwa ẹ jẹ́ á gbé lárugẹ Gbàgede Àṣà lètò eléyìí ẹ máa lọ bá mi wo ìkànnì Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube ẹ bá mi wò ó ẹ tàn kálẹ̀ ẹ̀fọn kábí elépète ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ ẹ jẹ́ kí wọ́n dá mọ̀ mo ní pàtàkì òun ní èdè abínibí wa ẹ jẹ́ á máa sọ ẹ jẹ́ á máa sọ sáwọn ọmọ wa láti kékeré òpóǹlò Yorùbá ń pe àwọn ọmọ kan ní òpóǹlò láti kékeré ni láti ìkókó ẹ jẹ́ tún lo ìkókó òpóǹlò ni Yorùbá ń pè ní kókó láti ìkókó tí a bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí àwọn ọmọ wa ní kẹ́ jẹ́ ká máa fi èdè wa bá wọn sọ̀rọ̀ ní orílẹ̀-èdè yìí àwọn ẹ̀yà kan ń bẹ lókè ọya àwọn atapá Àrẹwà wọn ò fi èdè wọn ṣeré kò sí ohun tẹ́ ẹ lè fẹ́ bá wọn ṣe wọ́n á yà lọ wá ẹni tí ó ṣe àyàn ògbìfọ̀ fún yín ni o kò sírú ìpàdé tí wọ́n lè ṣe èdè wọn ni wọ́n máa ń sọ ṣùgbọ́n pé àwa Yorùbá ìmọ̀ ohun tó ṣe wá o ilẹ̀ Yorùbá ní ti rí ẹni tí ó kọlà tó wa ìlà tó fi gbogbo agbárí wa là báyìí bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ ní ààyè kan tàbí ní ipò kan tàbí ní àwọn ọ́fíìsì kan tẹ́ ẹ wá kí pé bàbá mi ẹ káàárọ̀ a kú ojúmọ́ o gùdùmọ́rìn ni ó fi dá yín lóhùn tí wọ́n fi ṣe wá ni ẹ dákun ṣé wọ́n fi èdè elédè ṣe wá ni ṣé wọ́n fi àṣà aláṣà ṣe wá ni ṣé wọ́n fi àṣà àtọ̀húnrìn wá ṣe wá ni ẹ jẹ́ ká kíyèsára ẹ jẹ́ ká kíyèsára ẹ jẹ́ ká máa sọ èdè wa ẹ jẹ́ ká fi èdè wa kọ́ àwọn ọmọ wa ẹ wò ó ẹni tó wẹjú lẹ̀rù ń bà o ẹ̀rù ń bà mí lórí ọ̀rọ̀ àṣà Yorùbá nítorí pé bá a bá dé ilẹ̀ olómìnira ti Yorùbá tán tá a bá dé Yorùbá nation tá à ń lọ tí Ọlọ́run gbà fún wa tán ṣé kìí ṣe pé àwọn òyìnbó yìí ni ó máa wá kọ́ wa lédè àbínibí wa báwọn ọmọ bá lọ léèwé wọ́n nìkan máa sọ fànákúlà ní tí wọ́n sì ń pè ní fànákúlà ní ti nǹkan tó dáa o bí àwọn ọmọ wa bá wá tí wọ́n á délé kí ló yẹ ká ṣe ó yẹ ká máa sọ sí wọn káwọn náà máa sọ mo ṣalábàápàdé fọ́nrán kan òyìnbó yẹn ó wù mí púpọ̀ òyìnbó yìí máa rẹwà o ṣùgbọ́n bí ẹ bá gbọ́ bí Yorùbá bí ti ń yọ kòlòlò lẹ́nu rẹ̀
ṣé báwa náà ti ń wo káàkiri gbogbo ẹ̀rọ ayélujára ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Thiago, ọmọ orílẹ̀-èdè Potogí ni, òyìnbó Potogí ni, kì í ṣe ọmọ Yorùbá, ṣùgbọ́n láǹfààní láti gbé ní ààfin Aláàfin Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin ará yìí, gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́, mo kí wa kú ara fẹ́ra pọ̀ ọba rere tó lọ. A kú àṣẹ̀yìndè ọba wa tó wàjà, ọba rere ni. Ikú bàbá yèyé, ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe, ọmọ òfò tó fò, ọmọ àdábá ilé, ọmọ àdábá òde. Adéyẹmí Làmídì ọba rere ni. Bàbá ẹ máa gbọ́rùn ṣògo. Ìlé pé ẹ má jọkùnù, ìntí ẹ lè pé ẹ má jẹ kò lò, àmọ́ tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run òun ni kẹ́ ẹ máa bá wọn jẹ. Torí mi ò mọ ohun tí wọ́n ń jẹ bẹ́ẹ̀ ni ṣe lè pé ẹ má jẹ. Ọmọ tá à ń pè ní Thiago yìí, ó gbé ìyá rẹ̀ ló sọ pé ó ní ìyá òun wá ṣe àtìpó ambassador bọ́hùn, ó wá ṣe ambassador ìṣàṣojú orílẹ̀-èdè kan, ló bá dé ààfin Aláàfin Ọ̀yọ́. Àti bí ọmọ ọdún mẹ́wàá ni wọ́n ti mú ọmọkùnrin yìí wá sí ààfin Ọ̀yọ́. Èdè Yorùbá èdè alápèjúwe ni, òun ló ṣe máa ń rọrùn fún gbogbo àwọn ẹ̀yà tí wọ́n bá ń gbé pẹ̀lú wa, àwọn ẹ̀yà tó yí wa ká láti gbọ́. Èdè tó rọrùn láti gbọ́ ni. Ẹ má sọ pé Yorùbá le, mi ò tiẹ̀ fẹ́ máa gbọ́. Ẹ má sọ pé èdè Yorùbá le o. Èdè Yorùbá ò le láti gbọ́ rárá. Ó rọrùn láti kọ́, ó sì rọrùn láti gbọ́, ó rọrùn láti mọ̀, ó rọrùn láti sọ. Ìyẹn èdè Yorùbá. Ọmọ táǹtà ń pè ní Thiago yìí tó jẹ́ ọmọ Potogí yìí, òyìnbó Potogí, ó ti ń gbé ní ààfin Aláàfin Ọ̀yọ́ láti bí ọmọ ọdún mẹ́wàá. Ọmọ òun mà ti dàgbà. Ìfi fọ́nrán tiẹ̀ náà hàn yín. Èyí tó jẹ́ pabambarì ni ìyá Àjíkẹ́ Ọ̀kín, akẹ́kọ̀ọ́ ni ó wá kẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, òun náà tún ti ń kọ́ ni. Òun ni mo fi sọ pé ẹni tó wẹjú lẹ̀rù ń bà, ẹ̀rù ń bà mí ẹnjíníà, ẹni tó wẹjú lẹ̀rù ń bà, nítorí àwọn nǹkan tèmi ń rí ló ń jẹ́ kẹ́rù bà mí pé àṣà Yorùbá ti rẹ̀yìn pátápátá. Àwọn ìran kan ní orílẹ̀‐èdè Nàìjíríà wa yìí, wọ́n yìí fi àṣà wọn, wọn ò tiẹ̀ fi báyàn ṣeré rárá, wọn ò fi èdè tí wọ́n báyàn ṣeré rárá. Kí ló wá ṣàwà ìran Yorùbá? La fi gbé eléyìí kalẹ̀ pé ẹja rántí àṣà wa, àní ká gbé àṣà wa lárugẹ, torí pé tẹnitẹni o tàkísà ń ta àtọ̀. Ẹja lọ sọ́dọ̀ Àjíkẹ́ Ọ̀kín, ẹja gbọ́ ohun tó sọ, kẹ́ ẹ lè mọ̀ pé ẹni tó wẹjú lẹ̀ ń bà. Ẹnjíníà Bàǹjúlẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ yín. Orúkọ mi ni Karen Baba, ṣùgbọ́n orúkọ mi Yorùbá tí mo ti jẹ́ tipẹ́tipẹ́ ni Àjíkẹ́ Ọ̀kín. Mo sì tún ní oríkì, ọ̀pọ̀lọpọ̀ oríkì tí wọ́n fún mi nígbà tí mo fi wà ní Nàìjíríà níjọ́ ọ̀hún. Ẹ sọ fún mi nípa ìgbà tẹ́ wà ní Nàìjíríà tẹ́ fi ń ṣe olùkọ́. Mo kọ́kọ́ lọ sí Nàìjíríà láti ṣe akẹ́kọ̀ọ́. Lẹ́yìn ìgbà tí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí fún oyè kẹta táǹgẹ̀ ní PhD, nígbà tí mo ti ṣe yẹn ni mo di olùkọ́ ní fásitì Ilé-Ifẹ̀. Fásitì ní ilé-ìwé gíga jùlọ, yunifásitì. So mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ ńbẹ̀ fún bí ọdún 7 sí 8. Ẹ̀ka ẹ̀kọ́ tí mo wà nígbà yẹn ni literature àti èdè Yorùbá. A sì ṣe gbogbo ìdánilẹ́kọ̀ọ́ wa lédè Yorùbá. Gbogbo ìwé àròkọ tí àwọn akẹ́kọ̀ọ́ kọ, èdè Yorùbá ni wọ́n lò. Gbogbo ìpàdé tí a ṣe bí staff meeting, Yorùbá la lò. So ó jẹ́ àǹfààní pàtàkì fẹ́mi láti máa kọ́ Yorùbá sí i. Kí ni ìmọ̀ràn tẹ́ máa fún àwọn ọmọ Yorùbá ní gbogbo àgbáyé nípa ká máa kọ́ Yorùbá, ká máa sọ Yorùbá, ká máa kọ́ Yorùbá? Nǹkan àkọ́kọ́ tí n bá wí ni pé kí ẹ má jẹ́ kí èdè yín parun, ẹ má jẹ́ kó lọlẹ̀. Ẹ gbìyànjú àti máa sọ Yorùbá káàkiri, àti máa gbọ́ Yorùbá káàkiri. Ẹ bá lè rí ìwé kà tó jẹ́ pé ìwé Yorùbá ni, àǹfààní ńlá ló wà ńbẹ̀. Àti pé ẹ bá lè wo fídíò, fún àpẹẹrẹ eré orí ìtàgé, fídíò drama lédè Yorùbá, àǹfààní pàtàkì nìyẹn láti túbọ̀ máa jẹ́ kí èdè yín pọ̀ sí i. Ẹ ṣeun gan ni. Àbẹ́ gbọ́rọ̀ báyìí, ṣé bẹ́ẹ̀ gbọ́rọ̀? Òun ni mo fi sọ pé ẹni tó bá wẹjú lẹ̀rù ń bà.
nítorí pé àwa ń rí àwọn nǹkan yìí òun ló ṣe ń bà mí lẹ́rù ló ṣe ń kọ mí lóminú yín sì ń kọ mí lómi ìta gan pé ṣé kìí ṣe pé àwọn Karim Baba èmi ò lè porúkọ rẹ̀ bí ó ní nǹkan ti pè èmi gbéde rẹ̀ ni Karim Baba ló pe rẹ̀ Àjíkẹ́ Ọ̀kín ẹ̀rí ẹwà èdè Yorùbá Àjíkẹ́ Ọ̀kín ó ní wọ́n tún fún òun ní oríkì tó pọ̀ àti àwọn orúkọ tó pọ̀ nígbà tó ń wà ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé kìí ṣe pé àwọn wọ̀nyí ni ó máa wá kọ́ wa ní èdè abínibí baba ńlá wa ó wá kẹ́kọ̀ọ́ ń bí òun náà tún ti di olùkọ́ mo tàka òṣì dànù òyìnbó ò lè kọ́ èmi ní mo lè lọ kọ́ nǹkan mi lọ́dọ̀ wọn ṣùgbọ́n kò ní kọ́ èmi lédè abínibí mi kò sì ní kọ́ mi láṣà abínibí mi ni mo ṣe ń ké tantan pé kí gbogbo wa pátápátá ẹ jẹ́ àwọn ohun tó ń jẹ́ àṣà ká fi kọ́ àwọn ògo wẹrẹ wa ká fi kọ́ àwọn ọmọ wa ká fi kọ́ àwọn màjèṣí wa tí ń bọ̀ lẹ́yìn nítorí pé àwọn ẹ̀yà tí wọ́n bá ti fẹ́ parun ẹ̀yà tí wọ́n bá fẹ́ parun pátápátá pé kọ́ má sí lórí ilẹ̀ mọ́ èdè àti àṣà wọn máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ẹ máa dé ẹnu òtí ẹ̀bẹ́ àṣà ilé ìbò ẹ̀yà tí wọ́n bá fẹ́ parun èdè àti àṣà wọn náà máa gbà tó bá ti lè gbà lọ́wọ́ wọn wọ́n ti mú wọn lẹ́rú nù wọ́n sì pa wọn pátápátá ṣé ẹnjìníà Tiago náà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ohun tí Tiago wí yóò gbà wá mọ̀ràn pé àwa tá a jọ ọmọ Yorùbá ìmọ̀ràn tó nípọn bí awo erin ni mò ń bọ̀. Number 1. Ẹ káàsán o, ẹ kúrọ̀lẹ́ o, gbogbo èèyàn ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi báyìí. Mo kí yín o, ẹ kú òjúmọ́ o, ṣé ti jẹun, ṣé àlàáfíà lẹ wà. Mo ní nǹkan kan tí mo fẹ́ bá yín sọ. Nǹkan tí mo fẹ́ bá yín sọ ni pé láti gbé àṣà àti ìṣe àwa Yorùbá ga. Ẹ̀yin tẹ́ ń fi àwọn ọmọ yín sí iléèwé tán sọ òyìnbó ń bẹ̀. Èmi ò sọ pé kò dáa o. Àmọ́ tán bá tún délé ẹ tún mọ bá wọn sọ òyìnbó. Ẹ lẹ̀ ń ba orúkọ Yorùbá jẹ́. Ẹ̀yin gangan ni ẹ jẹ́ kí àwọn Yorùbá kán máa sọ Yorùbá dáadáa mọ́. Ẹ máa tẹ Yorùbá mọ́ wọn lára. Ẹ jẹ́ kó má ọmọ yín lára láti máa sọ Yorùbá. Àṣà Yorùbá ó dùn jù. Èdè Yorùbá ó tún dùn láti sọ láti máa gbọ́ náà. Ẹ jẹ́ ká gbé Yorùbá ga. Ṣé ẹ gbọ́ nǹkan tí àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn ṣé ẹ gbọ́ nǹkan tó sọ ni wọ́n ní láti lé láti ń kẹ́ṣọ̀ ròde. Ẹ̀yin tẹ́ ń kọ́ àwọn ọmọ yín ní Yorùbá lé ẹ jẹ́ kó mọ́ wọn lára déta kí wọ́n lè máa sọ níbikíbi tán bá wà. Lẹ́ẹ̀kan sí gbogbo yín tẹ́ ẹ dúró tì mí tẹ́ ẹ fẹ́ràn mi Ọlọ́run dúró tẹ̀yin náà o Ọlọ́run fẹ́ràn yín náà o àní ṣòfò o. Orúkọ mi ni Tiago mo tún sọ lẹ́ẹ̀kan sí Tiago. Ẹ lè pè mí ní Ìṣọ̀lá oríkì mi nìyẹn Ìṣọ̀lá Adé. Mo kí gbogbo yín Yorùbá gbé wa o ẹ ṣé. Number 2. àṣẹ Yorùbá gbé wá àṣẹ ni ó ní orúkọ mi ni Tiago Ìṣọ̀lá Adé ṣe bí ẹ rí ẹwà ń gbọ́ mọ̀ pé kò sẹ́wà nù Tiago ṣe bí ẹ rẹwà èdè ṣe bí ẹ rẹwà nù Ìṣọ̀lá ẹwà ń bẹ. Ó ní wípé èdè Yorùbá rọrùn láti gbọ́ ó ní èdè Yorùbá dùn ṣé ó wá yẹ kójú òyìnbó ni ó ṣẹ̀ṣẹ̀ máa wá sọ yẹn fún wa ṣé kò yẹ káwa tá a jẹ́ abínibí Yorùbá ká mọ̀ wípé ó dùn ká máa sọ. Wọ́n ní kókó làárọ̀ fàdítí alágbẹ̀dẹ mi tó ń lu irin lójú kan ibẹ̀ lápẹẹrẹ ni o lórí ọ̀rọ̀ sísọ èdè Yorùbá yìí nínú ilé mi èmi ẹ̀ṣẹ̀ tí ó sọ pé èmi ni kẹ́ ẹ máa wò ẹ má wùwà mi nínú ilé tèmi àwọn ọmọ mi ń sọ Yorùbá ẹ̀yin kọ́ ṣáwọn ọmọ tí yín náà ń sọ Yorùbá níbi tẹ́ ẹ wà wọn ṣé kìí ṣe pé èdè Yorùbá iná padà máa pákéèjì fi kó wọn lẹ́rú. Ẹ dákun ẹ jẹ́ ká máa sọ èdè Yorùbá èdè abínibí wa ká sì máa gbé àṣà Yorùbá lárugẹ. Àní nínú àṣà Yorùbá ni àṣà aṣọ wíwọ̀ wà. Mo sọ fún yín pé ohun tí mo kó wá lónìí ẹ gbádùn ẹ̀ ó sì pọ̀ rẹpẹtẹ ó pọ̀ yẹ́yẹ́ jẹ́ èmi náà lo àṣà àwọn ọmọ òde ìsìn wọn ni ó pọ̀ pa opp ó pọ̀ pa opg ó pọ̀ gan opy ó pọ̀ yẹ́. Ẹ ṣáà mọ̀ nínú àṣà Yorùbá ni àṣà aṣọ wíwọ̀ wà. Bẹ́ẹ̀ ni pàtàkì ni aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá nítorí pé bá a ti rìn láàkó ni mo ní bá gba ìjòyè bá wọṣọ tí ò dá wọ̀lú ìgbàkígbà ni wọ́n fi bomi fúnrú wọn mu. Yorùbá gbàgbọ́ wípé
ìrínisí ni ìsọnilọ́jọ̀ nílẹ̀ Yorùbá àwọn ọkùnrin a máa wọ agbádá dàńṣíkí ọ̀tọ̀ lágbádá ńlá o ọ̀tọ̀ ni dàńṣíkí gbáríyẹ̀ ńkọ́ dàńdógó olórin ti fi kọrin pé dàńdógó kọ ọjà ẹ̀wù tọmọdé lè bínú dá léyìí tó túmọ̀ sí pé dàńdógó kì í ṣaṣọ ọmọdé aṣọ àgbàlagbà ni dàńdógó ó kọjá ẹ̀wù tọmọdé lè bínú dá bẹ́ẹ̀ ni aṣọ àgbàlagbà ni dàńdógó dàńdógó òun ló fẹ́ fara jọ kafúntáì àbí kí wọ́n ń pè kaftáì wọn bá wọn yẹn pè é ẹnìkan ní lókà ni mí lókà mi pé mi nígbà lókà mi bá ti jáwó èmi ò gbé èbò ṣùgbọ́n Yorùbá tí mo gbọ́ yìí ó pé mi mo sì fẹ́ràn rẹ̀ pọ̀ atú nínú aṣọ Yorùbá náà ni ṣòkòtò ẹlẹ́nu oríṣiríṣi ṣòkòtò ẹlẹ́nu la nílẹ̀ Yorùbá láyé àtijọ́ ẹlẹ́nu tínrín bẹ ẹlẹ́nu fífẹ̀ wà ńlá àwọn ọmọ sí ń pè ní old school ṣòkòtò gírí ńkọ́ bẹ́ẹ̀ la ní àwọn fìlà lóríṣiríṣi fìlà gọ̀bí ń bẹ àbètí ajá ń bẹ lábàǹkádà ń bẹ gbérí ọdẹ náà ń bẹ ṣùgbọ́n ẹ jẹ́ ń fún yín ní ìtàn ẹnìkan wọ́n Yorùbá ń pe aṣọ kan ní ṣàpárá ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé kí lẹ fẹ́ fi sílẹ̀ táyé ò fi máa rántí yín èyí èmi fẹ́ fi sílẹ̀ ni mò ń fi sílẹ̀ yìí nínú àṣà Yorùbá kí lẹ fẹ́ fi sílẹ̀ bàbá wa Bánjí Akíntóyè wọ́n ti kọ ìtàn sílẹ̀ bàbá wa Adébánjọ àwọn náà ti kọ ìtàn sílẹ̀ bàbá wa Bọ́lá Ìgè ti kọ ìtàn tiwọn sílẹ̀ kí lẹ yóò fi lẹ̀ èmi kọ ìtàn tèmi lọ́wọ́ báyìí táwọn yóò fi máa rántí mi kọ́lọ̀ má jẹ́ fọjọ́ lọ́jọ́ lọ tí n bá dàgbàdàgbà máa gbó gan máa gbó kùjẹ́kùjẹ́ wọn ìkánjú kúnnú ilé wa tí n bá gbó kùjẹ́kùjẹ́ tí n bá rí bí àgbáre wọn máa rántí mi pé obìnrin yẹn tá a bá ń sọ nípa òwe tá a bá ń sọ nípa àṣà Yorùbá tá a bá ń sọ nípa àròkò bẹ́ẹ̀ ni ó yẹ káwa náà lè ní nǹkan tí wọ́n fi máa rántí wa nínú ìtàn tí ìtàn ó fi máa rántí wa ní nǹkan gidi ni o èmi ti ń kọ ìtàn tèmi sílẹ̀ báyìí ọkùnrin kan bẹ ọmọ bíbí ìlú Iléṣà ni ẹni bá ti gbọ́ tàn yìí rí yóò mọ ohun tí mò ń sọ ẹni tí ò sì tí ì gbọ́ rí wọ́n lè lọ Google ẹ̀ Ọláyínká Christopher Williams Ṣàpárá ẹjẹ́ ń tó báyìí ẹjẹ́ ń tó orúkọ ohun tó Ṣàpárá Ọláyínká Christopher Williams ni orúkọ arákùnrin ọ̀hún Ṣàpárá tí wọ́n ń pe agbádá Yorùbá kan agbádá òun kì í ṣe Ṣàpárá o ẹni tó wọ̀ ọ́ tó dá agbádá òun tó dá fúnra rẹ̀ ní jẹ́ Ṣàpárá ògbóǹtarìgì agbẹjọ́rò ni amòfin àgbà gidi ni ní ìlú òyìnbó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ìlú òyìnbó ní ló fi ṣe ibùgbé ẹ̀ fún ọjọ́ pípẹ́ gan-an ìtàn yẹn ò fi díẹ̀ múlẹ̀ dáadáa bóyá wọ́n bí sílùú òyìnbó ni ṣùgbọ́n nínú ìtàn ẹ̀ tí mo kà á rí pé ó ti wà nílùú òyìnbó ó ti pẹ́ ibẹ̀ ló ti kàwé ibẹ̀ náà ló sì ti ń ṣiṣẹ́ amòfin gbogbo àwọn oyè tó gbà àwọn oyè kànrìnkànrìn téèyàn ń kàwé gbà ẹ kà á tẹ bá kà á nínú ìtàn Ṣàpárá ṣùgbọ́n Ṣàpárá wá láǹfààní àti wá sílẹ̀ bàbá rẹ̀ ọmọ Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun ni nígbà tí Christopher Ṣàpárá Williams tó wá sílẹ̀ bàbá rẹ̀ pé àjò dàbí ilé ẹ̀jẹ̀ ń relé ní lórúkọ aṣọ ìjáde 18 kinní kan ni ìtàn tó ti pẹ́ ni nígbà Ṣàpárá délùú bàbá rẹ̀ ó rí aṣọ abínibí tiwa aṣọ òyìnbó ló kó wá o súùtù wọn ní súùtù wọn rí ẹ pé súùtù ní wọ̀ aṣọ èbó tó kó wá ní wọ̀ ńgbà òde ṣùgbọ́n Ṣàpárá wá rí aṣọ tí àwọn baba ńlá rẹ̀ wọ̀ pé bí kí wọ́n wọ agbádá ńlá bí kí wọ́n wọ gbáríyẹ̀ bí kí wọ́n dé lábàǹkádà bí kí wọ́n dé fìlà abetí ajá bí kí wọ́n wọ abetí ẹgbẹ́rí ọdẹ ní àwọn nǹkan tí wọ́n ń wọ̀ ó wá wò pé gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé agbẹjọ́rò amòfin agbádá tẹ̀ ń wọ̀ yìí ó tóbi jù fóun àwọn ò lè wọ̀ ṣùgbọ́n ó wu òun náà kóun wọ aṣọ abínibí òun nígbà tó wọn ìṣọmọ àlè ẹ bá ń pe amúnidára èyí tí ẹ ń pè ń télọ̀ ẹ bá ń pe aránṣọ ẹ bá ń pe amúnidára tí wọ́n ń pè ń télọ̀ wọ́n máa pe télọ̀ wà Ṣàpárá sì júwe aṣọ tó fẹ́ rán pé agbádá àwọn baba ńlá mi náà ló rán o ṣùgbọ́n bá mi gé báyìí bá ń gé báyìí má jẹ́ ká pẹ́ ó gùn jù bí apá àtàwọn baba ẹ mọ̀ pé àwọn baba ńlá wọn bá da agbádá wọn tí wọ́n bá da agbádá yẹn báyìí apá rẹ̀ ó gùn délẹ̀
bá ń gé apá tèmi mọ́ńbé, bá ń gé péńpé, bá ń gé rébété, bá mi gé májè ó désàlẹ̀, májè ó máa wọ́ mi lẹ́sẹ̀, májè ó kan, bá mi gé. Òun ní aṣọ agbádá tí àwọn màjèsí ìsìn ń wọ̀ tí ò ní kọjá orúnkún, ìmí yóò kàn dé orúnkún, ìmí yóò kàn kọjá orúnkún díẹ̀. Ló fi rọrùn fún ṣapárá, orúkọ èèyàn ní jẹ́ ṣapárá, ló fi rọrùn fún ṣapárá láti wọ aṣọ yìí, láti wọ agbádá tiwa tó jẹ́ aṣọ ìbílẹ̀ tiwa, tó jẹ́ aṣọ ìbílẹ̀ àwọn bàbá rẹ̀. Nígbà táwọn Yorùbá, àwọn ará Iléṣà àti gbogbo Yorùbá tó kù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí aṣọ yìí lára ṣapárá ni wọ́n wá ń júwe pé aṣọ tí ṣapárá wọ̀ ń, aṣọ tí ṣapárá wọ̀, agbádá tí ṣapárá wọ̀ ni kò bá mi rán. Ló fi di pé à ń pe agbádá mọ́ńbé kékeré pélébé òun la sọ di ṣapárá látìgbà náà. Orúkọ èèyàn ní jẹ́ ṣapárá, Ṣapárá Ọláyínká Christopher Williams, amòfin ògbóǹtarìgì agbẹjọ́rò ní ìlú òkè òkun, pé Amẹ́ríkà àbí ṣé Mọ́ríkà ni àbí Amẹ́ríkà, ní ìlú òyìnbó. Òun ní ẹ̀yin náà rí pé bàbá òun fi nǹkan tó dáa sílẹ̀, ó fi nǹkan tó dáa sílẹ̀ nípa aṣọ wíwọ̀. Kí lẹ̀yin náà ò fi lẹ̀ láyé àwọn ọmọ ayé òde òní? Aṣọ fàyálẹ̀, bẹ́lòmíì bá tilẹ̀kùn mọ́rí tó wẹ̀, tó tilẹ̀kùn mọ́rí tó múra, ṣùgbọ́n gbogbo oúnjẹ ọmọ tó wà ń gbà yẹ lápadà máa rí ń ta ń gbò bá wọ aṣọ tán tó bá bọ́ ta. Gbogbo bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí, gbogbo ọyàn gèlètèrè níta o. Wọ́n sì ní ọmọ táyé bí láyé ń pọ̀n. Ṣáyé ò ti máa pọ̀n púpọ̀ báyìí, ìyẹn ò bá àṣà Yorùbá mu. Àṣà àtọ̀húnrìn wa ni àṣà òyìnbó ní kán faṣọ rébété gbafẹ́ kí wọ́n fi gbatẹ́gùn nígbà tó rú bá wà ní ọ̀dọ̀ wọn. Aṣọ tó yẹ kẹ́lòmíì wọ̀ nínú ilé tálejò bá kanlẹ̀kùn kó sáré daṣọ bóra tàbí kó sáré róṣọ, ìní wọn làwọn ọmọ ìsìn ń wọ̀ tí wọ́n ń wọ̀ lọ ta, ìní wọn ń wọ̀ lọ bí àríyá. Láyé àtijọ́ Yorùbá ní aṣọ ìwọ́lẹ̀, wọ́n ní aṣọ ìṣeré, wọ́n ní aṣọ ìmúròde. Ọmọ ìsìn kò mọ̀ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀, wọ́n ti mọ̀ ohun tí ń jáṣọ ìwọ́lẹ̀ débi tí wọ́n mọ̀ ohun tí ń jáṣọ ìmúròde. Bẹ́ẹ̀ ni àwọn obìnrin láyé àtijọ́ a máa ń wọ ìró àti bùbá. Irú eléyìí tèmi wọ̀ yìí, ìró bùbá alápá gúngùn wà, bùbá eléyìí ni wọ́n ń pè ní bùbá Ìbàdàn. Kì í ṣe àwọn Ìbàdàn ló kọ́kọ́ ràn, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá pàtàkì náà nílùú Ìbàdàn. Ẹ ṣeun o, Ìbàdàn ọmọ àjòrò sùn, ọmọ àjẹgbín tán fi kára ń fó orí mu. Ìbàdàn agẹṣin kólé, Ìbàdàn májàmájà tí wọ́n kára wájú lẹ́rú. Ẹ má jẹ́ ń lọ lórí ibẹ̀rún. Wọ́n pe bùbá kan ní bùbá Ìbàdàn, wọ́n ògè mọ́ ń pé. Àwọn kan sì wà tí wọ́n ń pè ní tọwọ́ bọbẹ̀ ládùúgbò tiwa lérúwà, bùbá tọwọ́ bọbẹ̀, wọ́n ò rán irun apá rẹ̀ ogun ni. Ìró àti bùbá làwọn obìnrin ń wọ̀ láyé àtijọ́. À ń wọ yẹ̀rì, yẹ̀rì lòyìnbó ń pè ní skirt, yẹ̀rì, à ń wọ yẹ̀rì. Ìyẹn tún yàtọ̀ sí gbáríyẹ̀ táwọn ọkùnrin ń wọ̀ o. A máa wá lo ìpèlé àti gèlè, a wé gèlè, a wá fi ìpèlé lé. Ìyẹn ní júwe ọmọ Yorùbá àtàtà, ìyẹn ló ń júwe ọmọ Yorùbá àtàtà. Ká wọṣọ, ká ṣíralẹ̀, ká gbọ́yàn síta gèlètè bí aṣẹ́wó, ìyẹn ò yẹ ọmọ Yorùbá o. Ká gbé gbogbo ara lẹ̀, ká ṣí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí sílẹ̀, ìyẹn ò ní kọkùnrin gidi ó pè ọ́ ọ̀rẹ́ wa. Ìrìn lọ síbẹ̀ wọn, ìwà wàásù àṣà Yorùbá mo wá sọ. Àní nínú àṣà Yorùbá ní ìlù àti orin wà. Nínú àṣà Yorùbá ní ìlù bàtà wà. Bàtà, ẹ ṣáà mọ̀, bàtà ní ìlù tí Ṣàngó yàn láàyò. Òun ni wọ́n máa fi òun ní ìlù Ṣàngó Olúkòso Àyànràn iná, ẹkùn ọkọ ìyá iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì. Ṣàngó má pa mí o. Adìkúta adẹrù ọ̀ràn sẹ́ǹkùlé ọmọ tí ò gbọ́ràn. Má dẹrù ọ̀ràn sẹ́ǹkùlé mi o. Bàtà, ìlù bàtà láyé àtijọ́ wọ́n máa ń lù fégún náà, ṣùgbọ́n òun ni ìlù tí Ṣàngó yàn láàyò. Bàtà sì máa ń múrin dùn. Káre ẹnjìníà, orí rẹ̀ ó kàn kè, ó rówó jẹun agbára Ọlọ́run. Ó mọ iṣẹ́ yìí, ẹnjìníà wà nílé iṣẹ́ yìí, iṣẹ́ yẹn iye tán yányán, ó iye tán pátápátá. Ó wá mú mi rántí bàbá wa Adébáyọ̀ Fálétí nígbà wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan fún wa ní fásitì ti Ìbàdàn.
ibi tí fáfitì sí ní jẹ́ fásitì fásitì Ìbàdàn wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa Ọlọ́run fọ̀run kẹ́ bàbá Adébáyọ̀ Fálétí wọ́n ní ntẹ́ ẹ bá fẹ́ ṣe jẹun ẹ máa fi àṣejù díẹ̀díẹ̀ sí kó lè tó yín jẹ ni bàbá sọ fún wa ẹ̀rípẹ́ ẹnjìníà wa ó fi àṣejù ó ṣeṣẹ́ yẹn tán yányán ó mọ̀ ọ́n akọ́ṣẹ́mọṣẹ́ ni iṣẹ́ tá a bá fẹ́ fi jẹun ẹ jẹ́ á fi àṣejù tó dáa sí kó lè tó wá jẹ mo ní ìlú bàtà a máa dùndún ń bẹ lára ìlú ijó àṣà ijó àti orin aṣọ tá a bá wọ̀ ní òjò ẹ̀yà ibi tá a ti wá ìlú àti orin tá a bá jó sí ní ó fi wá hàn ibi tá a ti wá Yorùbá ló ní bàtà Yorùbá ló ní dùndún Yorùbá ló ní gángan Yorùbá ló ní àpèsè ìlú kan wà tí wọ́n ń pè ní àpèsè àgẹ̀rẹ̀ náà ń bẹ ìlú àgẹ̀rẹ̀ ń bẹ aró ń kọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ń kọ́ lára àwọn nǹkan tí wọ́n lù sórí Yorùbá ní ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbànújẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo ojú tó ń wò mí ẹ̀ ní rí ìbànújẹ́ lọ́ọ̀dẹ̀ yín mi náà ní rí ìbànújẹ́ lọ́ọ̀dẹ̀ mi gbogbo àwa táìṣẹ́ ní ìkànnì BGI TV à ní rí ìbànújẹ́ lọ́ọ̀dẹ̀ wa àwa ti kan ní Yèyé Gbàgede Àṣà TV àwa náà ní rí ìbànújẹ́ lọ́ọ̀dẹ̀ wa ṣẹ̀kẹ̀rẹ̀ kì í lòde ìbànújẹ́ ìyẹn túmọ̀ sí ara ẹwà èdè Yorùbá nù ó túmọ̀ sí wípé gbogbo bí a bá ti rí ṣẹ̀kẹ̀rẹ̀ láyé yìí nǹkan ìdùnnú ni wọ́n ṣe ń bẹ̀ bákan náà la tún ní orin Yorùbá lórin oríṣiríṣi àṣà Yorùbá gbayò alórin gẹ̀lẹ̀dẹ́ orin gẹ̀lẹ̀dẹ́ ẹ̀fẹ́ gẹ̀lẹ̀dẹ́ orin tó ní gẹ̀lẹ̀dẹ́ yìí a sì máa dá mi lọ́rùn tó ló jẹ́ orin àdúgbò wa lọ́hùn lérú wa wọ́n máa ń fi orin kìlọ̀ ìwà wọ́n máa ń forin ṣèwúrí wọ́n fi ń ṣèwúre wọ́n kọrin bí ayẹyẹ àwọn nǹkan tí wọ́n forin ṣe nù nílẹ̀ Yorùbá ṣùgbọ́n orin gẹ̀lẹ̀dẹ́ wọ́n máa fi ń bá àwọn èèyàn wí ni wọ́n máa fi kìlọ̀ wà nígbà míì bàbá kan bẹ nílùú wa tí ń jẹ́ apagbo ó ní àwọn ará agbó wọn ní kó wọn má ṣiṣẹ́ oko mọ́ o ó bá wálé ó ń ṣe nǹkan míì àwọn onígẹ̀lẹ̀dẹ́ jáde wọ́n forí bu wọn ará agbó ní kó má roko mọ́ apagbo àlùjọ́nù ó pé ó má jẹ́ ká apagbo wọ́n á máa forí bú yàn wọ́n á máa fi kìlọ̀ ìwà ẹnìkan náà láyé ìgbà kan nílùú wa nígbà bò wá kéke olùmágùn ńgbò olùmágùn àwọn onígẹ̀lẹ̀dẹ́ jáde àwọn èèyàn mọ̀ pé mágùn ló pa oúnjẹ̀lẹ̀dẹ́ ló jẹ́ àmọ̀ pé mágùn ló pa ẹ̀ ní báwo náà ti kọ́ wọ́n ní káró nípele kákìkìrì gbọ́ lágàdé kárálá bàjá kákìkìrì gbọ́ yóò yí ọmọdé yìí gbọ́ lágàdé ọmọ aráyé fòkù òbò pa gbọ́ lágàdé gbọ́lágàdé lọ́ pa ara rẹ̀ ayé kọ́ pa ọ̀pọ̀ aráyé fòkù òbò pa gbọ́lágàdé wọ́n lọ́mọ aráyé fòkù òbò pa gbọ́lágàdé lọ́ pa ara rẹ̀ tó mọ̀ ọjẹ́ ló pa àwọn onígẹ̀lẹ̀dẹ́ a máa tú oríṣiríṣi àṣírí tó bá di alẹ́ ẹ̀fẹ́ ńkọ́ alẹ́ ẹ̀fẹ́ gẹ̀lẹ̀dẹ́ ẹ wò ó ẹ má jẹ́ nítorí àwíjàre kí tó tán lẹ́nu ẹ jẹ́ kúrò lórí orin gẹ̀lẹ̀dẹ́ tó lórí tí mo mú wá pọ̀ orin bọ̀lọ̀jọ̀ ń bẹ o nílẹ̀ Yorùbá ni láti ní a ní nǹkan tó dáa ebe ẹ̀rá àwọn akátá ẹ̀rá àwọn òyìnbó tí wọ́n bá fẹ́ jó kátàkátà báyìí ni wọ́n máa jó ṣùgbọ́n ijó Yorùbá ó dùn jó sí gbogbo orin Yorùbá pátápátá ló dùn jó sí alórin bọ̀lọ̀jọ̀ aníṣẹ́nwẹ́lẹ́ ògódó ń kọ́ àwọn ará Ẹ̀gbá ti ẹ̀gbádùn ògódó òun ìlú kọ̀ọ̀kan náà ló lórin wọn Ẹ̀gbá ló lògódó àlè bá wọn dù wọ́n gbádùn ògódó lẹ́gbàá Ẹ̀gbá mọ́lísà bí agbòǹgbò àkàlà ẹ̀yin lọmọ orin jogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àrídìí ògo lójú ogun àròyìn ogun bàrà fágbẹ̀ ńlọ bí oríkì lónìí ọjà ẹ ó ṣe wá ń ṣe mí bí oríkì báyìí ijó kété ń bẹ orin kété ń bẹ o ó ní bí wọ́n ti ń jó ìrùn náà nílẹ̀ Yorùbá orin léwì orin ewì ń bẹ bá ní mo gbé wì ńlá dé ewì pẹ́ńbọ́ bí ẹlẹ́bọ̀tọ̀ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí ń múni wárìrì mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbálàyé ọ̀rọ̀ mi àní mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ nípa òmìnira orílẹ̀-èdè Yorùbá ní ń jọ mí lójú títún ń ká mi lára Yorùbá nation ẹ wo àdébẹ̀ láyọ̀ ẹ má jẹ́ lọ bí orin ewì ṣe rí i pé bí mo ṣe rọra kéwì òun ní belenja ó jọ orin ní ewì bẹ́ẹ̀ ni orin léwì orin ní ìjálá àwọn ọlọ́dẹ ní máa sùn jálá ara orin tí Yorùbá fi ń ṣe ẹ̀jọ́yímẹ́ǹtì wọ́n tún ní mo ti fi Yorùbá sọ òyìnbó ẹ máa lò bẹ́ẹ̀ ẹ sọ ọdún ẹ̀jẹ̀ ara orin tí Yorùbá fi ń gbádùn ara wọn tí wọ́n fi ń ṣe wọ́n máa fi ń ṣẹ̀jú ẹ̀ òun ni ìjálá ewì
ìjálá ọlọ́dẹ ní sun, orin jùjú ń bẹ, orin ìgbàlódé nìyún, orin láíláí lélẹ́yìí tí mo ti ń sọ látẹ̀kan. Ẹ̀sà ń bẹ, wọ́n pẹ̀sà, àwọn eléégún a máa pẹ̀sà. Ẹ̀sà ni bàbá wa jóbi ewé ń pa, ẹ̀sà ni. A ní ẹjẹ́ ń bá ọ délé bàbá rẹ, ìwọ lọmọ ìwúwà òjòkù, àgbẹ̀dúdú orí òkèlè, èmi làkúkọ gàgàrà kì í kọ́ lé ìwà àgbẹ̀ ní dájà wa, èmi lọmọ pa mí pẹlẹbẹ kí n kúràn gandan. Ẹ wò ó ti wá ń ṣe mí bí oríkì lónìí báyìí. Ara orin ni orin lẹ̀sà náà ó pọ̀, orin fújì ń bẹ, àpàlà ń bẹ, sákárà ń kọ́, àpàlà ní tàwọn Àyìnlá Ọmọwúrà. Wọ́n ní àánú ẹ ló ṣe mí o, ló jẹ́ ń bá ọ dámọ̀ ọ̀ràn. Ṣé mo sọ fún yín pé wọ́n forin kìlọ̀ ìwà, wọ́n forin ṣe ìwúrí fún yàn, wọ́n forin ṣe ìwúre. Ló jẹ́ ń bá ọ dámọ̀ ọ̀ràn, ó yẹ kó o bí bèèjì kó tó bóra. Aláwùrà máma jẹ́ apásán, máma jẹ́ àpòfo, ká má fọmọ lọ́wọ́n aṣọ ọmọ àmì Èdùmàrè. Orin ni orin àpàlà nu ti bàbá wa olóògbé Àyìnlá Ọmọwúrà. Ẹ wo ẹ máa gbọ́rùn ṣọ̀run o. Àmọ́ láyé òde òní ńkọ́ orin wo lẹ́yìn ọmọ ayé èsì ń gbọ́ Daniel. Àbórí ń tayé, ẹ dákun sórin náà nù. Lejú pa, rúnjú, má rẹ́rìn. Èmi ò pé ẹ má gbọ́ ohun tó wù yín o, ṣùgbọ́n ẹ jẹ́ agbórin tó nítumọ̀, ẹ jẹ́ agbórin tó ní làákàyè. Kò wá sí ẹ̀kọ́ kankan tá a lè rí kọ́ nínú orin ayé òde òní. Nínú àṣà Yorùbá, òun làṣà ìlà kíkọ wà o. Wọ́n ní ìlà kíkọ, ẹnìkan mí kanlẹ̀ nígbà mo sọ pé ìlà kíkọ pé you fight lion. Wọ́n bá kọlà fẹ́ lómi báyìí bí ìgbà kó bá lion jà ní, ẹni tó ti ẹ̀ ń kọlẹ̀ ẹlòmíì gan kò ní ráìtì. Ṣùgbọ́n ẹlòmíì tí wọ́n bá kọlà fún tẹ́ ẹ bá rí ọmọ tó bá jẹ́ obìnrin, ọmọbìnrin ó sì máa dáyàn lọ́rùn pé ìlà rèé, ìlà ló gúnrégé lẹ́ẹ̀kẹ́ lójú àǹtí lágbájá yìí, yóò dàbí kéèyàn máa fọwọ́ pa ni. Ṣùgbọ́n ẹlòmíì tí ẹ bá rí ráìtì tí wọ́n kọ ilẹ̀ ẹ̀kẹ́. Ṣùgbọ́n ibẹ̀ ńkọ́ ni mò ń lọ. Nínú àṣà Yorùbá, ìlà ní í ṣe àpèjúwe ìlú àti ilé tí a ti wá. Ẹ rí i pé gbogbo Aláàfin tó ti jẹ ní ìlú Ọ̀yọ́ pátápátá ló kọlà. Mo sọ fún ẹnìkan rí nígbà mo bá sọ ìtàn kékeré kan, mo ń sọ ìtàn kékeré kan fún wípé tí mi wá lè sọ bóyá wọ́n ti yí padà. Gbogbo Aláàfin tí wọ́n bá fẹ́ jẹ ní Ọ̀yọ́ ló gbọ́dọ̀ kọlà. Àṣà ni nílùú yẹn pé ẹni tí ò bá kọlà kò lè jẹ Aláàfin. Nǹkan pọ̀ tẹ́ ẹ máa kọ́, ẹ máa bá mi lọ sórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Iṣẹ́ ó yé ẹnjìníà wa tán yányán ẹ̀rí, ó tún ti ń gbé ìlà sí ìka oríṣiríṣi ìlà tó wà. Ẹ má wàá gbàgbé o pé nílẹ̀ Áfíríkà tàbí lórílẹ̀‐èdè Nàìjíríà, Yorùbá nìkan kọ́ ní ń kọlà o. Àwọn tòkè Ọya tó jẹ́ Haúsá, àwọn náà ń kọlà o. Ṣùgbọ́n nínú àṣà Yorùbá, ìdánimọ̀ pàtàkì láti mọ ilé ìlú tí a ti wá, òun ní àṣà ìlà kíkọ wà o. A ní ìlà bíi pélé mẹ́ta ní pélé, wọn ò kọ́ yóò gùn onípélé. A ní ìlà bíi ìlà pélé ń bẹ nílẹ̀ Yorùbá. Àbàjá ń bẹ nílẹ̀ Yorùbá, àbàjá Olówu ń bẹ, àbàjá Aláàfin ń bẹ, àbàjá ọmọọba ń bẹ, gọ̀bọ́ ń bẹ, gọ̀bọ́ ìlà gọ̀bọ́ ohun tiẹ̀ burú ń tiẹ̀. Wọ́n á kọ́kọ́ fá orí ọmọ tí wọ́n bá fẹ́ kọ fún, wọ́n á wá wà láti agbárí báyìí, wọ́n á wà dé ẹ̀kẹ́, gbogbo ẹ̀kẹ́ òkun ni láti orí báyìí yóò kún délẹ̀ ni. Bàràmù náà ń bẹ nínú ìlà tí Yorùbá ń kọ ni. Kẹ́kẹ́ ń bẹ, ara fífi ń kọ́ Yorùbá máa fi ara. Ẹ̀yin ara ọmọ adé yé òde òní bí tàtún lẹ̀ ń yà, Ọlọ́run bá mi ṣàánú yín o. Láyé àtijọ́ wọ́n máa ń kọ ìlà abẹ́, ibi Awíyaládé yìí o, ẹ gbọ́ mi dáadáa. Èmi ò pé ká má mú àṣà tí ò dáa kúrò nínú àṣà wa, èmi náà fẹ́ ká mú kúrò. Ká wá mú eléyìí tó dáa ká máa fi ṣòdiwọ̀n ayé wa, káyé wa lè kó máa bá àròjú, kó máa ráyè. Ayé dá láyé àtijọ́, ayé wọn tòrò, ayé àwọn àgbà àtijọ́ tòrò bí omi àfòwúrọ̀ kan. Ayé wọn rojú, ayé wọn ráyè, wọn rówó ṣayé wọn. Ìranù làwọn bá fi láyé òde òní. Láyé àtijọ́ wọ́n máa ń kọlà abẹ́ fún ọmọ obìnrin, wọ́n ń kọlà abẹ́ fún ọmọ ọkùnrin. Ṣùgbọ́n láyé òde òní wọ́n ti pa ìlà abẹ́ kíkọ fún ọmọ obìnrin tì.
nílànà tẹ̀ka ìlera ni wọ́n ní kò bá ìlànà ìlera kan mu èmi ò mọ ohun tí máa ń ṣe wọ́n tí wọ́n bá kọlà abẹ́ o èmi tí ẹ rí tí mo jókòó ìmú kọlà abẹ́ torí ọmọ ayé àtijọ́ ni mí wọ́n máa ń kọ ìlà abẹ́ fún àwọn ọmọbìnrin ìdí pàtàkì tí àwọn ìyá ńlá wa àti àwọn baba ńlá wa fi ń kọlà abẹ́ fún ọmọbìnrin wọn láyé àtijọ́ ni pé kó má bàa máa ṣèṣekúṣe kinní tí wọ́n ń já kúrò ń bẹ̀ wọ́n ní máa gbé fúkẹ́ jù ó ti yé yín kọ́mọ obìnrin má bàa máa ṣèṣekúṣe láyé àtijọ́ ni wọ́n fi ń kọlà abẹ́ fọ́mọ obìnrin ṣe bẹ́ẹ̀ rí tí ṣekúṣe wá di tọ́rọ́ fọ́nkálé láyé òde òní ṣe bẹ́ẹ̀ wò ó abẹ́ẹ̀rí wò tí ọmọ ti gbàbá lé ọmọ ọdún 10 ọmọ ọdún 8 míì wọ́n ti ń bá lò pọ̀ wọ́n ti gbàbá lé ẹ̀dà nù màá tún mú pàtàkì alẹ́ ìbálẹ̀ abo fún wa lónìí náà ni ẹ gbádùn ẹ lóníràbájì gan àti lónírẹ̀gẹ̀dẹ̀ fíìm ẹ ṣáà máa bá mi lọ sí orí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ẹ bá mi fọn kábí elépèsè ẹtàn káyé ẹ jẹ́ káwọn èèyàn orí gbọ́ ẹjọ́ ń dà mọ̀ ìgbádùn tiyín ló jẹ èmi lógún àní kí àṣà Yorùbá ó má rẹ̀yìn káṣà Yorùbá ó má parun ló jẹ èmi lógún ìlà kíkọ tí wọ́n ń kọ fún wa láyé àtijọ́ ìyẹn ni ò jẹ́ kí àwọn ọmọbìnrin ṣe ìṣekúṣe láyé àtijọ́ ṣùgbọ́n lè tá àkọ́mọ́ láyé òde òní ló mú kí ìṣekúṣe ó pọ̀ lọ jàrá wọ́n ti gbàbá lé ọmọ ọdún 10 wọ́n ti gbàbá lé ọmọ ọdún 8 kí la wá ń sọ ṣé bẹ́ẹ̀ rí fọ́nrán kan tó lùgbòrò pa ọmọ ti Chrisland ọmọléèwé Chrisland ẹ̀rí bí ti ń ṣe kinní ọ̀hún kárakára èmi ìyáálé ilé gan ìlé ṣe stein ní àbí style ẹ mọ́ bínú ẹ wo ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ìlé ṣe cow style ìlé ṣe tọ́ṣì òtóòlù tí èyìnbó ti wà ń hà mí lẹ́yìn ìgbé èwo ni ló kà ní mí ìlé ṣerú gbogbo style tí ọmọbìnrin yẹn ṣe mi ò lè ṣe mi ò mọ̀ ní nígbà tí wọn ò fi kọ́ mi wọ́n níbi táyé bá yí sí ká bá wọn yí sí wọ́n láyé ń ṣerú ẹ̀ dákun ṣé táyé bá ṣerú ẹ̀ ṣáyé lè mú jẹ ṣá nǹkan ìtìjú àti ẹ̀gàn ẹnìkan ló mọ̀ náà ló kó bá wọn ìyá tẹ àṣà Yorùbá lèmi ṣe wò ó mú kan ya bara ni látàrí ìlà kíkọ ìlà abẹ́ kíkọ fún ọmọ obìnrin ó dín ìṣekúṣekùn láyé àtijọ́ alẹ́ ìbálẹ̀ abo ṣe pàtàkì bí awíládé yìí o alẹ́ ìbálẹ̀ abo ṣe pàtàkì ẹ máa comment ẹ fèrò yín ránṣẹ́ bẹ́ẹ̀ ni èrò yín tẹ́ ẹ bá fi ránṣẹ́ gan-an àwa á tún ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ máa fi èrò yín ránṣẹ́ ẹ buwọ́ lù ú ìkànnì Yèyé Gbàgede subscribe sí Yèyé Gbàgede Àṣà TV ẹ máa bá wọn wò ẹ fọn kábí elépèsè ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ ẹ jẹ́ orí ohun tẹ́ ń gbádùn ẹ jẹ́ kẹ́lòmíì ò gbádùn ẹ bá mi ṣí ẹ fáwọn ẹlòmíì láyé àtijọ́ alẹ́ ìbálẹ̀ abo ṣe pàtàkì púpọ̀ alẹ́ ìbálẹ̀ abo jẹ́ alẹ́ ariwo alẹ́ tí ìyá àti bàbá máa ń dunnú tí wọ́n fi tìdùnnú ṣàdúrà fún ọmọ wọn ṣe bẹ́ẹ̀ rí mo ṣe ń tò létòlétò tágbàdo ń to ọmọ tiẹ̀ àṣà Yorùbá gba yìí púpọ̀ sẹ́ ẹ̀ ó gba yìí gan ẹ wò ó wọ́n fi tìdùnnú ṣàdúrà fún ọmọ wọn tó relé ọkọ alẹ́ yìí kan náà ni bàbá mi máa ń kọ ọmọ ẹ̀ sílẹ̀ yóò kọ́ ọlọ́mọ pé mo kọ́ ọlọ́mọ nígbà tí ọkọ ò bàbá balẹ̀ ń bẹ̀ ọmọ mi à máa mú ìtìjú àti ẹ̀gàn wá fún àwọn òbí ẹ̀ nígbà tí ọkọ tó fẹ́ tí ò bá bá ìbálẹ̀ ń bẹ̀ á mú ìtìjú àti ẹ̀gàn wá fáwọn òbí ẹ̀ bàbá rẹ̀ ó sì kọ́ ọlọ́mọ pé ọmọ burúkú nìwọ̀ yìí kò ní dáa fúnrọ́ ẹ wò ó alẹ́ ẹkún ni nílé ibòmíì alẹ́ ìdùnnú ni fáwọn ẹlòmíì ọmọ tá a bá kọ́ tó gbẹ̀kọ́ tó sì farabalẹ̀ fún àṣà òun ní alẹ́ ìbálẹ̀ abo láyé àtijọ́ pàtàkì ní ìbálẹ̀ nílẹ̀ Yorùbá ní ayé àtijọ́ ẹ wò ó Yorùbá ní nǹkan o Bíbélì kan ló kọ́ Yorùbá pé ká fi ìbálẹ̀ sílẹ̀ o bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé àwọn bàbá wa ti ń bẹ lókè èèpẹ̀ wọ́n ti ń ṣẹ̀mí wọ́n ti ń ṣayé wọn kó tó di pé wọ́n gbé àwọn ẹ̀sìn yìí dé Àlùkùránì kọ́ ìwé alápọ̀nlé àwọn mùsùlùmí òun kọ́ ló kọ́ àwọn bàbá wa pé a gbọ́dọ̀ ní alẹ́ ìbálẹ̀ abo
Yorùbá ní àṣà tó gbayì, orí àwọn baba ńlá wa pé alẹ́ ọjọ́ ìgbéyàwó ni Yorùbá ń pè lálẹ́ ìbálẹ̀ abo. Bẹ́ẹ̀ ni alẹ́ tí ó jẹ́ pé ọ̀rọ̀ ńlá ṣòde páro níjọ́ wọn àná, ohun gidi ohun àmúyangàn ni ìbálẹ̀ jẹ́ fún ọmọbìnrin tó bá farabalẹ̀ gbẹ́kọ̀ọ́ ìsọ tàwọn eléyìí ọmọ aláìlẹ́kọ̀ọ́ kò ló ń bá wí ọmọ ìràwó ṣìndín ọmọ wa ṣẹ́gẹ̀dẹ̀dẹ̀ bí igbá epo. Àwọn kò ló ń bá wí obìnrin pọ̀ nígboro rẹpẹtẹ, ọmọ wa ò ní gbégun eléegun o, ọmọ wa obìnrin ò ní gbégun eléegun, ọmọ wa ọkùnrin náà ò ní gbégun eléegun. Tí ọmọ wa ọkùnrin bá fẹ́yàwó gidi, ayọ̀ ayérayé ni. Tí ọmọ wa obìnrin náà bá fẹ́yàwó gidi, ayọ̀ ayérayé ni. Tọ́mọ bá gbẹ́kọ̀ọ́ tó sì farabalẹ̀ fún àṣà, inú ilé wọn a máa tòrò bí omi àfòwúrọ̀ kan ni. Mo ní bẹ́ẹ̀ bá rọ́mọ tó dúdú bí kóró ṣe láyé àtijọ́ tó wá ṣe yín funfun bí aha ẹmu, tàbí ọmọbìnrin amọ́lẹ́wà bí òyìnbó tó rẹwà bí ẹyẹ ọ̀kín, tàbí léyìí tó ṣe kí ni ọ̀pẹ̀lẹ́ngẹ́ ṣubú làwọ̀ àwọ̀ òfọ́, tàbí léyìí tó sanra tó ṣe rọ̀gbọ̀dọ̀ tí ń dáyàn lọ́rùn tọ́lọ́run fún lẹ́bùn kínní ìyẹ́rù àyà. Kò sí bírú wọn ṣe lè pẹ́ tó kí wọ́n tó lọ́kọ láyé àtijọ́, ọkọ ẹ̀ gbọ́dọ̀ bá ìbálẹ̀ ń bẹ̀. Kò sí bí wọ́n ṣe lè pẹ́ tó, wọ́n máa ní àwọn kan ní late marriage, ìmọ̀rẹ́jì ni àbí marriage, late marriage. Láyé àtijọ́ wọ́n máa sọ pé àwọn kan ní late marriage, láyé ìsìn náà ó máa ń ṣẹlẹ̀ pé wọ́n pẹ́ kí wọ́n tó láya àbí wọ́n pẹ́ kí wọ́n tó lọ́kọ. Kò sí bí obìnrin ṣe lè pẹ́ tó kó tó lọ́kọ láyé àtijọ́, ọkọ ẹ̀ gbọ́dọ̀ bá ìbálẹ̀ ń bẹ̀ o. Nítorí pé nǹkan burúkú ni tọ́kọ ò bá ìbálẹ̀ ń bẹ̀. Alẹ́ ìbálẹ̀ abo máa ń dùn gan-an, ìwúrí àti àmúyangàn náà ló jẹ́ fáwọn òbí tí ọmọbìnrin wọn tí ọkọ ẹ̀ bá lé lẹ́yìn pọ̀pọ̀ ṣìnṣìn ìgbéyàwó. Wọ́n bá ti ṣègbéyàwó tán lójú ọ̀sán, táwọn alága àdúrà alága àjókòó ṣe tiwọn, táwọn tí ń ṣẹkún ìyàwó ṣe tiwọn. Ìyá mo dé mo fẹ́ wá gbà èmi kí n tó máa lọ. Ìmẹ̀ má jẹ́ sunkún ìyàwó fún yín, ìmẹ̀kún ìyàwó wá sí òde tòní. Ṣùgbọ́n ìbálẹ̀ abo, pàtàkì ìbálẹ̀ ni mo gbé wá lónìí. Ọmọkùnrin kan tiẹ̀ sọ pé òun pàdé obìnrin kan nígbà tóun fẹ́ wá lọ rí bá a ṣe, ló bá ní ìbálẹ̀ wà mẹ́, ló bá sọ pé kí ni gbogbo rádaràda ìwọ̀n ráyè kóun ṣe máa kanlẹ̀kùn kóun tó wọlé, ṣe bẹ́ẹ̀ náà gbọ́rọ̀. Ó ní kó lọ rè já gbùdùgbùdù kó ṣílẹ̀kùn ẹ kó mọ bó ṣe máa ṣílẹ̀kùn rẹ̀. Ó yọ̀ǹda ọmọbìnrin pé kó máa lọ nítorí pé ní ìbálẹ̀ pé òun ò ráyè kóun ṣẹ̀ṣẹ̀ máa wá nǹkan kan tóun ò fi penetrate kóun tó wọlé. Ọlọ́run ó ṣàánú wa lọ́wọ́ àwọn ìwé ìwòyí. Wọ́n ti dojú àṣà bolẹ̀, wọ́n dojú gbogbo ìṣe bolẹ̀. Ẹ jẹ́ á jí gìrì, bí ò bá ti sùn ẹ jẹ́ ká jí lójú oorun, ẹ jẹ́ á kọ́ àwọn ọmọ wa láṣà, nítorí pé nǹkan ìmúyangàn ni tí wọ́n ń pè ní alẹ́ ìbálẹ̀ abo láyé àtijọ́. Láyé àtijọ́ báwo ni wọ́n ṣe mọ obìnrin tá a bá ń lé? Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tá a bá ti ń palẹ̀ mọ́ wípé wọ́n fẹ́ ṣègbéyàwó, ó ní aṣọ ọ̀pá méjì kan, aṣọ funfun báláú tí ò lábàwọ́n níyá ìyàwó ti dì mẹ́rù ìyàwó. Bẹ́ẹ̀ ni yóò dì mẹ́rù ìyàwó. Aṣọ ọ̀hún ni wọ́n tẹ̀ sílẹ̀ nígbà àkọ́kọ́ tí wọ́n bá kọ́kọ́ fẹ́ bára wọn lò pọ̀ ní lọ́kọ-láya lẹ́yìn alẹ́ ọjọ́ tí wọ́n ṣègbéyàwó tán. Lẹ́yìn pọ̀pọ̀ ṣìnṣìn ìgbéyàwó, aṣọ yìí ni aṣọ funfun báláú ni wọ́n tẹ̀ sórí bed sheet. Aṣọ funfun báláú ọ̀pá méjì tá a dì mẹ́rù ìyàwó yìí ni wọ́n tẹ̀ sórí bed spread wọn. Ní fún ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fẹ́ bára wọn lò pọ̀, tí wọ́n kọ́kọ́ fẹ́ bára wọn sùn, tí wọ́n kọ́kọ́ fẹ́ bára wọn ṣeré lọ́kọ-láya. Nígbà tí wọ́n bá gbàbálé tán, ẹ̀pọ́n ò ti bo aṣọ yìí. Kí ni Yorùbá ń pè ní ẹ̀pọ́n? Ẹ̀jẹ̀ ni. Obìnrin tí wọ́n bá gbàbálé ẹ̀ kò jọ agídí, kò jọ ìjà àti ẹ̀bẹ̀. Ìní lọ́kọ-láya míì ló fi ń gba ìbálé ara wọn láyé àtijọ́. Nígbà tí ò ṣe rí, á sì ti máa gbọ́ lẹ́nu àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó lọ sílé ọkọ pé lọ́jọ́ alẹ́ ìbálẹ̀ abo tòun o, ọjọ́ tọ́kọ òun fẹ́ ṣílẹ̀kùn tó fẹ́ wọlé o, ó dùn òun gan o. Á ti mọ̀ ọ́ wípé ó máa ń dùn yàn, pé tí ìbálẹ̀ bá wà ń bẹ̀ ó máa ń dùn, tí wọ́n bá ṣe kinní yẹn fún yàn ó máa ń dùn yàn. Ẹ jẹ́ ń dókè lọ́hùn náà kí n sẹ́mi mu, ẹ jẹ́ ń bomi mu díẹ̀, mo padà bọ̀. Èmi ni aláìlúwà ọba dókítà
Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ wò ó, mo ní ká kóró ká kọ́fà kásìkò ń tàfà. N ti ń jẹ́ alẹ́ ìbálẹ̀ àbò ni mo sọ fún yín wọn. Bẹ́ẹ̀ ni, nígbà wọn bá ti gbàbálẹ̀ ọmọbìnrin yẹn tán, aṣọ funfun báláwo tí wọ́n fi gbàbálẹ̀ ẹ̀tẹ́gẹ̀ ti wà ń bẹ̀ yìí ní wọ́n máa mú tìlù tí jó tó rin ẹran àti ọtí náà ni àwọn ẹbí ọkọ làwọn àna ó fi mú aṣọ ìbálẹ̀ yìí tó fi ránṣẹ́ sáwọn òbí ẹ̀ náà, àwọn òbí ẹ̀ odò má fi tìdùnnú ṣàdúrà fún pé ilé ọkọ tó wọ̀ yìí kò ní ní ọ lára, wàá bí sun wàá bí wàlẹ̀. Ẹ wò ó, alẹ́ ìbálẹ̀ àbò máa ń dùn láyé àtijọ́. Ọmọ tá a fi dùnnú tí òbí fi dùnnú ṣàdúrà fún yóò jèrè ọkọ, yóò sì tún jèrè ọmọ nílé ọkọ. Àbẹ́yìn ò mọ̀ ni. Ẹ wò ó, mo ní ẹjẹ́ ń kóró kí n kọ́fà kí n sì kó ń tàfà, torí pé oró ò ní gbéra rẹ̀ dọ́dọ̀ ẹranko ọfà náà ní dira ìlámùrè pẹ́ fún un. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV, ẹ jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ ètò Gbàgede Àṣà yìí, torí pé mo rọ́wọ́ yín o gẹ́gẹ́ bí àìṣe àmúrelé tí mo fún yín. Mo ní ká sọ bí wọ́n ti ń kí àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá. Àròkò bọ́dún dé là kí àgbẹ̀, àròkò bọ́dún dé o. Mo ní ká sọ bí a ti ń kí onídìrí nílẹ̀ Yorùbá. Ojú gbòòrò là kó onídìrí nílẹ̀ Yorùbá. Bàbá kí onídìrí pé ojú gbòòrò. Onídìrí náà wá dá wa lóhùn pé òyàyà. Àwọn aládìrẹ ń kọ́, àwọn aláró tí ń rẹ aró tí ń rẹṣọ láró, àwọn ní Kàmpálà tá bá kí wọn nílẹ̀ Yorùbá. Báwo la ti kí wọn? A máa ń kí wọn pé ààrẹ dúró. Mo ti pa yín láyò, kò sẹ́ni tó gbà á. Èèyàn kan ló gbìyànjú, wọ́n gbìyànjú díẹ̀, wọ́n gba ìbéèrè 2 nínú 4. Mo sì sọ fún yín pé tẹ́ bá gba ìbéèrè 4 lẹ́gbàá ẹ̀bùn mi. Tí a bá kí àwọn aládìrẹ pé ààrẹ dúró, wọ́n á dáhùn pé ìyá màkó á gbé ẹ́. Ó di 3. Ẹlẹ́ẹ̀kẹrin, mo ní báwo la ti kí Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò la máa ń kí pé lóògùn ọ̀fẹ́, lóògùn ọ̀fẹ́. Ó tún ní bá a ṣe gbọ́dọ̀ ṣe lóògùn ọ̀fẹ́. Tá a bá kí Ààrẹ Ọ̀nà Kakanfò pé lóògùn ọ̀fẹ́, Ààrẹ Ọ̀nà Kakanfò náà wà á bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà, á máa ṣàdúrà fáwọn tí ń kí. Ẹ jẹ́ tí wọ́n á fún wa níṣẹ́ àmúrelé mi lórí, kò sẹ́ni tí ó gbẹ̀bùn, kò sẹ́ni tó jẹ̀bùn mi o. Ẹ má bínú, ṣùgbọ́n ẹ ṣe gudugudu 2 àti àyà 6. Ẹ ṣe wo sára yín rèé, mo kọ sàdánkátà fún yín nítorí pé ẹ̀yin ni tèmi, èmi ni tiyín. Sábàárẹ̀ tó fẹ́ polówó ọjà lórí ètò yìí, ààyè ṣí sílẹ̀ o, lówó tí ò ga ni lára, owó tí ò fà kò yá ni pẹ̀lú. Ẹ kàn sí Yèyé Gbàgede Àṣà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ìpolówó ọjà yín lórí ètò yìí. Mo ń ṣe alága àdúrà, alága ìjókòó, ẹ bá fẹ́ ṣègbéyàwó fáwọn ọmọ yín, alága àdúrà, alága ìjókòó, láti ṣètò ìgbéyàwó yín lọ́nà tó bá a mu fún ọ̀nà ìgbàlódé àti ti àṣà, tá mú àṣà wọ gbogbo ẹ̀ tí ó dùn, tí ó gúnrégé. Bẹ́ẹ̀ ni, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08039722703 08039722703 àti 08028481850 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí 08028481850. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi kàn sí Yèyé Gbàgede Àṣà nìyẹn fún ìpolówó ọjà yín lórí ètò yìí. Ẹ̀yin tẹ́ fẹ́ fún wa lẹ́bùn tá a máa fáwọn èèyàn tó bá jẹ ìbéèrè wa, a nílò ẹ̀bùn, ẹ̀yin náà ẹ fún wa lẹ́bùn lórí ètò yìí. Ẹ jẹ́ fún yín níṣẹ́ àmúrelé tó rọ̀ gan. Ẹ máa sọ pé gbóyìnbó ló jẹ́ mú lè wá. Mo rárá àwọn tó pè mí ní lókà wọ́n ní mi gbé èbò, èmi ò gbé èbò, ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ gbé èbò dáadáa tẹ́ sì ń wo ètò yìí. Mo fẹ́ kẹ́ ẹ kọ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ kọ́ lédè òyìnbó ní kẹ́ ẹ fi kọ́ o.
ẹ̀kọ́ Ìgbà ńlá dogi ẹ̀kọ́ òyìnbó ẹ̀ Ìgbà ńlá dogi ẹ̀kọ́ òyìnbó akasubamba lọ́rẹ́ ẹ̀kọ́ gìrì ẹ̀sìn ẹbẹ́ ẹgbẹ́ èbó ni ẹ̀kọ́ òyìnbó akasubamba lọ́rẹ́ ẹ̀kọ́ gìrì ẹ bá ń kọ òyìnbó lágbàǹkádà iṣẹ́ àmúrelé 3 péré ni mo mú wá fún yín o òyìnbó Ìgbà ńlá dogi ẹ̀kọ́ ránṣẹ́ sí mi lórí lábẹ́ kọ́mẹ̀ntì yín akasubamba lọ́rẹ́ ẹ̀kọ́ gìrì ẹ̀kọ́ lágbàǹkádà ẹ̀kọ́ òyìnbó ẹ̀ náà 3 péré náà ni màá wá mọ̀ bóyá ẹ gbé èbó abẹ́ ẹ lè gbé èbó bẹ́lẹ̀ èbó ṣe lè gbé èbó àìmọye èdè Yorùbá tóyìnbó ò nítumọ̀ fún ibi ń téèyàn bá ní lèyàn ò nítumọ̀ fún àìmọye èdè Yorùbá tí ò sí èbó ẹ̀ ń téèyàn bá ní lèyàn máa ń ní èbó lèyàn máa ń nítumọ̀ fún lèyàn máa ń ní èdè tiẹ̀ fún ń téèyàn ò bá ní kò lè nítumọ̀ fún òyìn ló jẹ́ kí n ẹ̀yin tẹ́lẹ̀ gbé èbó ẹ bá ń kó èbó ránṣẹ́ àròkò àti débi àròkò wa o gẹ́gẹ́ bí ìṣe wa mo ní bí Yorùbá bá fi aṣọ àkísà àti ata tí wọ́n fi pàlè sínú oko ó nítumọ̀ aṣọ àkísà àti ata tí Yorùbá bá fi pàlè sínú oko ìyẹn túmọ̀ sí pé ìpọ́njú àti ìṣẹ́ ló máa bá ẹnikẹ́ni tó bá wọnú oko yìí lọ rè jí nǹkan orí àwọn baba ńlá wa pé pọ̀ Ọlọ́run má jẹ́ àwọ̀ àkísà kẹ́yìn aṣọ ìpọ́njú ni nǹkan ata ìpọ́njú lata ìpọ́njú àti ìṣẹ́ ló máa bá ẹnikẹ́ni tó bá wọnú oko yìí lọ jí nǹkan bí Yorùbá bá fi àkísà aṣọ àti ata tó fi pàlè sínú oko ìpọ́njú àti ìṣẹ́ ló máa ta lé ẹni tí tó bá lọ jí nǹkan nínú oko yìí àròkọ ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ mú wá ni pé bí ọ̀rẹ́ ìmùlẹ̀ kan bá fi erùpẹ̀ àti ìyẹ́ ìbàjẹ́ yẹ̀yẹ́ ìbàjẹ́ yẹ̀ èyíkéyìí tó bá fi ránṣẹ́ sí ọ̀rẹ́ ìmùlẹ̀ ni mo pè o bí ọ̀rẹ́ ìmùlẹ̀ kan bá fi erùpẹ̀ àti ìyẹ́ tó fi ránṣẹ́ sí ọ̀rẹ́ kejì ẹ̀ fi ránṣẹ́ sẹ́nì kejì ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ èyí túmọ̀ sí pé àwọn méjèèjì àwọn ọ̀rẹ́ ìmùlẹ̀ méjèèjì yìí wọ́n ti fẹ́ ọmọ fúnra wọn wọ́n fẹ́ ọmọ fúnra wọn bóyá ọ̀rẹ́ mi kan ó ti fẹ́ ọmọ mi wọ́n fẹ́ ọmọ fúnra wọn áwọ̀ ọ̀rọ̀ bí ìjà wá wà láàrin ọmọ tí ọ̀rẹ́ ẹ̀ fẹ́ fún yìí ìyàwó tí wọ́n fẹ́ fún yìí tó jẹ́ ọmọ ọ̀rẹ́ ẹ̀ ó ṣe ọ̀rẹ́ kejì ẹ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ ó wá ń sọ fún wípé ó sọ fún ọ̀rẹ́ ó ń fi èyí àròkò yẹn sọ fún ọ̀rẹ́ pé má gbàgbé ìmùlẹ̀ o ìjà tó wà láàrin wa àti ìyàwó ẹ kò lè dá ìmùlẹ̀ tó ń bẹ láàrin èmi àti ẹ̀ka o erùpẹ̀ túmọ̀ sí ìmùlẹ̀ pé má gbàgbé ìmùlẹ̀ o má gbàgbé ìmùlẹ̀ tá ti ń bẹ láàrin wa o ìjà wa àti ìyàwó ẹ kò lè dá àárín èmi àti ẹrú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìyẹ́ ẹyẹ kì í wọ ẹyẹ lọ́rùn àti pé àìdá sọ̀rọ̀ ọkọ àti ìyàwó púpẹ́ bóyá ẹ parí ẹ̀ ìyẹ́ ẹyẹ kì í wọ ẹyẹ lọ́rùn ẹni pé orí àwọn baba ńlá wa pé orí wọn pé pọ̀ àròkò kẹta tí mo mú wá àròkò 3 péré náà ni mo mú wá sóde ètò ni mo ní bí wọ́n bá fi igbá alábàáhùn gbogbo alamọ tí ń jẹ́ alábàáhùn bá sì mọ́ ìjàpá ní jẹ́ bẹ́ẹ̀ alábàáhùn ìjàpá náà tún ni Yorùbá kejì ẹ̀ wọ́n bá fi igbá alábàáhùn tí wọ́n bá fi pàlè sínú oko igbá alábàáhùn lẹ̀ ń wò wọ́n bá fi igbá alábàáhùn pàlè sínú oko igbá alábàáhùn tí wọ́n fi pàlè sínú oko ìtumọ̀ rẹ̀ ni pé ẹnikẹ́ni tí ó bá wọnú oko yìí lọ jí nǹkan ẹnikẹ́ni tó bá wọnú oko yìí láti lọ jí nǹkan yóò yarọ bẹ́ẹ̀ ni yóò yarọ ebe mọ̀ pé ìrákòrò ní tálábàáhùn ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹnikẹ́ni tó bá wọnú oko tí wọ́n fi igbá alábàáhùn tí wọ́n ìpàlẹ̀ sí tó bá wọnú oko yẹn lọ jí nǹkan yóò yarọ ni ẹ wò ó orí àwọn bàbá wa pé pọ̀ èdè alápèjúwe lèdè Yorùbá òwe mo mọ̀wé wá o ẹ jẹ́ n ra fún yín ní belenja ẹ jẹ́ fún yín lówe bíi 3 àbí 4 péré òwe tí mo kó wá pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ fún yín ní òwe díẹ̀ nínú ẹ̀ kára yín jẹ́ ajogún ẹ̀wù gbogbo la máa ń gbọ́ ọmọ mi nígbà mo kó ọmọ mi kan wà tí mo pòwe yẹn lójú ẹ̀ ó kéré gan ni ajogún ẹ̀wù ó ló fẹ́ wọ̀ ni rárá o ajogún ẹ̀wù kò lè mọ iye agbádá ńlá nítorí pé jogún ẹ̀ ni òun kọ́ ló ṣiṣẹ́ owó ẹ̀ mo wá rán agbádá ńlá ǹsìn mo wá gbé fẹ́nìkan ó jogún ẹ̀ ajogún ẹ̀wù kò lè mọ iye agbádá ńlá ajogún ẹ̀wù kò lè mọ iye agbádá ńlá òwe kejì sọ pé ẹni bá sọ pé oyin ò dùn ká ní òfòyin sẹ́nu tí ó pé ò dùn àfẹnitárì ò bá yá ẹni bá sọ pé oyin ò dùn ara rẹ̀ ni ò yá òwe ní ẹni bá sọ pé oyin ò dùn ara rẹ̀ ni ò yá ajogún ẹ̀wù
kò lè mọ ìyá agbádá ńlá. Òwe kẹta sọ pé abọ́ rẹ̀ tí ò tún lé òrìṣà ṣe abọ́ rẹ̀ tí ò tún lé òrìṣà ṣe ẹkún alẹ́ ní fi ń ṣeré. Ó di dandan kábọ̀ rẹ̀ tún lé òrìṣà ṣe. Ọ́fíìsì abọ́ rẹ̀, iléeṣẹ́ abọ́ rẹ̀ gangan ni ilé òrìṣà. Abọ́ rẹ̀ tí ò tún lé òrìṣà ṣe ẹkún alẹ́ rẹ̀ ní fi ń ṣeré. Ẹni bá ní ará àjọ òun ògbọ́n, òwe kẹrin nìyẹn. Ẹni bá ní ará ìjọ òun pé ará àtijọ́ òun ọ̀gbọ́n o, ó ti bú bàbá rẹ̀ mọ́. Ẹni bá sọ pé ará àjọ òun ògbọ́n, onítọ̀hún ti bú bàbá rẹ̀ mọ́. Ẹ wò ó, a ní nǹkan nílẹ̀ Yorùbá. Mi wá nítorí àwíjàre kí tó tán lẹ́nu ni mo fi sọ pé kẹ́ wá ṣe onígbọ̀wọ́ ètò yìí. Ẹ gbé polówó ọjà yín wá sórí ẹ̀. Ẹ pè mí lẹ́yìn ètò 08039722703 tàbí 08028481850. Ẹ jẹ́ ń darí wálé lórí ètò gbàgede àṣà fún tòní. Lágbára lọ́wọ́ Elédùmarè, akọ̀tún ni màá tún wá fún yín nígbà míì tí mo bá tún wá sórí ètò. Ẹ má gbàgbé o, àwọn àlejò wa wọ́n máa dé sórí ètò yìí láìpẹ́ láì jìnnà. Á bẹ̀rẹ̀ sí máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Á bẹ̀rẹ̀ sí máa jọ tu yẹ́bẹ́yẹ́bẹ́ nípa àṣà Yorùbá kó má bàa ṣe kíni, kó má bàa parun ní tẹnitẹni, tàkísà ń ta àtàn, tiwantiwa, ẹ jẹ́ a gbé tiwa lárugẹ ni Yèyé Àṣà ń wí. Mojísọ́lá Àjàyí ló kọ mi. Yèyé Àṣà yín relé lónìí, wọ́n tún padà wá lọ́jọ́ míì, ọjọ́ rí lágbára lọ́wọ́ Elédùmarè. Ikọ́ ìkọ́bálá, ikọ́ ìkọ́mọ ìjò lẹ́sẹ̀. Àríkẹ́ Òjòkó agbé dúdú orí òkèlé àkọ́kọ́ gàgàrà kíkọ́ lérúwà agbé ló máa ń dájà tiwa o. Ìbàràpá ni mí, ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tapá ti tan ìrúwà ní mí. Yóò kù tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. Gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kan má dà kọrin o. gbàgede àṣà ni, Gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni tó. Kadi koroba o, kadi suku, kadadi mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni ojú sọ́kọ, kẹ̀mbẹ̀ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Àṣà ọmọ gbàgede àṣà ni, Àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mojísọ́lá àṣà Àjàyí Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni tó. Mojísọ́lá Àjàyí ta tó kun ètò yẹn ò bẹ́ẹ̀ lórí. Àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mojísọ́lá àṣà Àjàyí Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede